àwọn tí wọ́n hàn ní àwọn àfa kí ló sọ wọ́n dé àwọn tí wọ́n hàn àtàwọn àfa pọ̀ àwọn tó sọ pé wọ́n hàn ń àwọn tó ṣiṣẹ́ nù àwọn tí ṣe wọ́n dàgbà iṣẹ́ nì kéèyàn òṣìṣẹ́ ọlọ́run fádùnṣẹ́ bọ́ bá jọ ọmọ àdúntò kọ́ntribútì sílùú rẹ̀ òwúlò yẹ ọmọ Ìlọrin ni wá ọmọ agbẹ́yànjú ni mí ọmọ àbíká ni mí kí láǹfààní rẹ̀ tó wúlò iṣẹ́ òun ni a nídìí lára rẹ̀ gbogbo àwọn tá à ń wí tí wọ́n dàgbà yìí kágbé lẹ́tẹ̀rí àfàgbà ṣé wà á nímì ẹbí Allah ta'ala ánìwò ṣé ànímì ṣiṣẹ́ ni nítorí tẹ̀ náà fi hàn wá pé ṣé ànímì ọ̀bá dùn ní ayére ọba àwọn èèyàn bẹ̀ kódà àwọn èèyàn yé èèyàn àwọn àfa gidi lọ́ba ìtìtà sọ fún wa nù àmọ́ ṣé ànímì dàgbà ọlọ́run wa ti ṣe àníbi ṣe dédé àwọn òdúlé ásíbì nílẹ̀ rúṣùlì iṣẹ́ ní bá dàgbà lọ́jọ́ kọ́nà wọn máa sọ wọn bá lọ sọ́ọ́tù nìṣá ìkọ́ ọlọ́run sọ fún ànábìá Muhammad àwọn èèyàn. iná ilé ìkàkà máa ilé ìdádúrí. ọlọ́run ní ọ̀hẹ́nà ilé ìka ìwọ́ ti dé wà nábì dé wọn ránṣẹ́ sí ọmọ sí ránṣẹ́ sínú. wọ́n nàbí nàbí ń bàdì yìí. ọlọ́run wa rí kí wọ́n pọ̀ ọwọ́ àṣẹ kọ́ sírù ó ní nàbí nàbí ń bàdì àtàwọn ànábì ọlọ́run tó wà lẹ́yìn wàhálà ilà Ibrahim. ọlọ́run mọ ránṣẹ́ sí Ibrahim. wọ́n Ismaila. wọ́n Isahaka. wọ́n Yakuba. wọ́n Asibati. wọ́n Isa. wọ́n Ayuba. ọlọ́run mọ ránṣẹ́ sí Ayuba. wọ́n Yunusa. mọ ránṣẹ́ sí Yunusa. wọ́n Harun. mọ ránṣẹ́ sí Haruna. wọ́n Suleimana. mọ ránṣẹ́ sí wọn. wọ́n Adéna Dáúdà Zabura. wọ́n á fún Dáúdà ní Sẹ̀búrà. Iṣẹ́ ni Dáúdà gbogbo àti ń kàyé ànábì Ọlọ́run ni wọ́n. Àwọn àfáà ní gbogbo ànábì Ọlọ́run 124,000 ni wọ́n. Nínú 124,000 á wà á mú 330 yóò máa jó jíṣẹ́. Nínú àwọn 330 wọ́n wá píìkì àwọn márùn-ún péré. Àwọn márùn-ún yẹn ni wọ́n ń pè ní òlúlé ásílì ìlànà rúṣùlì. Kí ló mọ́nà ń píìkì wọn? Iṣẹ́ wọn dàgbà ju tàwọn ẹgbẹ́ wọn lọ. Ó pìkì ànábì Ibrahima kò ní ìkọ̀ fanásì tó ọba ti dé bẹ́tìlì àti kí ọmọ ṣe Ibrahima. Ó pìkì ànábì Nuhu kí ló mú pìkì Nuhu ẹni tó ní sẹ́ Ọlọ́run fẹ́gbẹ̀rún ọdún 1,000 years ọkàn dín 50 years. Ọlọ́run pìkì rẹ̀ ó pìkì Musa tọ́nà sáwọn àbàní Israẹ̀lá ó fi pìkì Musa ó pìkì Isa látara gbọ́dọ̀ èrí Isa ṣe kéré tó Ọlọ́run fi sínú wa torí iṣẹ́ rẹ̀ dàgbà báwọn tàná ó wá pìkì ànábì Muhammad sallallahu alayhi wa sallam tíṣẹ́ rẹ̀ wá ju ti gbogbo wọn lọ ànábì níṣẹ́ ojúmọ́ ìrun wákàtí 5 ànábì níṣẹ́ ọ̀sẹ̀ ìrunjọ́ jímọ̀ ànábì wá níṣẹ́ oṣù ààwẹ̀ tó dẹ́ mọ́ gbàdá ìjáàrin ní ẹ̀mẹ́ta lóṣù wọ́n wá níṣẹ́ ọdún òun ni Ramadan àti hajj iṣẹ́ yìí òun ni èèyàn fi dàgbà ló ń jẹ́ kó wọ́n ṣe múnà ànábì Ọlọ́run àwọn Bani Israẹli tí wọ́n ń kà fún wa wọ́n pọ̀ Bani Israẹli pọ̀ àmọ́ àti ṣe wọ́n dàgbà tó bá lọ Máídà àwọn òun nìkan ló padà sọ́dọ̀ wọn o àwọn Bani Israẹli àjẹjù wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ. ọ̀làkọ́ni akọ́sọ́lá òbí sọ́kọ̀ Bani Israẹli wọ́n bá sí náà bí ní òun sí ní àṣàrà náà kì í bá. Gbọ́mbẹ́ Bani Israẹli pọ̀ kọjá kó tó máa pa àwọn 12 péré nínú wọn lòún mú àwọn 12 péré tó mú nínú wọn ni iṣẹ́ wọn dàgbà ju tàwọn èèyàn wọn lọ ní. kì í bá. ìpadàbọ̀ abẹ iṣẹ́ ni ní téèyàn bá wà àwọn tá à ń wí nínú ìlú yìí tí a bá ń kàwé èèyàn náà àwọn àfa ọmọ yẹn àfa àtọ́pọ̀ lọ́rin tí a bá fẹ́ padà lónìí wọn ànálàjì àgbà ṣéèkì àdì alájẹ àgbà tí wọ́n ń wí yìí wọ́n làfà o bàbá Tájùlẹ̀ Àdábì ni o ṣé Àdábì tí wọ́n ń wí yìí wọ́n làfà o àfẹ́sì ni o àmọ́ bàbá méjèèjì ni wọ́n dà pé iṣẹ́ wọn dàgbà wọ́n mú mẹ́tọ́ọ̀dù tuntun wá tá à ń pè ní máníájì tuntun
àwọn ni wọ́n fi sílẹ̀ kéwú ní ẹsẹ̀ ń kéwú kí wọ́n tó dé ńgbà táwọn dé wọ́n wá gbé nígbè ìtó lè bá òde òní mu ìgbé tẹ̀yìn bá lọ lé kéwú táwọn kan bá lọ lé ìwé tó bá dọ̀la kẹ mọ́ máa sábàámọ̀ pé lé kéwú làwa lọ àkàwé gbogbo tí wọ́n ń kà ń lè wéwu ẹ jẹ́ ká fẹ́ yín náà ní starbucks kẹ máa kà á tó ní ẹ bá ń sọ tiẹ̀ tí máa fi gẹ̀ẹ́sì tọ́ òun sì máa fi lárúbá sọ tiẹ̀ ìjà kan náà lẹ́jọ́ pàdé sí òun ló yẹ pé tó bá mọ̀ tó jáde tòjí tí wọ́n bá translate certificate rẹ wọ́n máa ń tọ́ wọ́ọ̀tì ó sì jábọ̀ ọwọ́ school iṣẹ́ yẹn dàgbà iṣẹ́ tó wá dàgbà nì táwọn kan wá dé wọ́n wá ní èèyàn nílùú tí ọba ti séèyàn kò sílùú òun ni wáàsí mi fún wa tí mo ti máa ń ṣe gbogbo gbà ẹ padà níbi tí ọba jẹ́ mi kó wéèsì kọ́sá ti jẹ́ mi tí ọba ti jẹ́ mi kó wéèsì ẹ sọ tìlú yìí o ó lè jẹ́ lómi èrò àkọ́kọ́ tẹ́ ẹ gbọ́dọ̀ kọ́kọ́ mú jáde nínú ẹ̀mí pé báwo nílùú wa yóò ṣe ní ìdọ́mọ ẹ̀yìn báwo la ṣe ní padà sẹ́yìn ọjọ́ eré ìlú lè kéré àmọ́ tíṣẹ́ rẹ̀ bá dàgbà yóò bá wọn dúkà láyé ọjọ́ eré Ìlọrin nínú ìtàn ó kéré àmọ́ ṣé tí Ìlọrin ṣe lẹ́nu wọn bá àgbà tó dé àwọn àdúkà sàgbà rẹ̀ láì mọ ọdún Ìlọrin sì bá wọn fi wọn lẹ̀ torí èèyàn tó bá wà nínú ìlú ni ó di ìtàmì ibo nínú yẹn jẹ́ Al-Qur'ani jọ yé wa yí pé gbàtà nẹ́bí ṣe Israel wà ní rọ́ọ̀d ó ní kó kó ní Maka wá lọ sí Kudus ìgbà tí rìpọ́ọ̀tù wá dé wá ní subhana alladhi asra bi abdihi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa. Ọlọ́run ló wá dé ìlú Kudusi ìlú Kudusi yìí tí wọ́n sọ yí pé alladhi barakna hawlahu. Ọlọ́run ní ìlú Kudusi tó pé barakna hawlahu wá pé gbogbo agbègbè ìlú Kudusi yẹn ìmọ̀lẹ̀ ló kú bẹ́ẹ̀ àwọn àfáà ní kí ni barakna hawlahu ìtumọ̀ ẹni pé ìbẹ̀rẹ̀ Ọlọ́run ti máa wà nábì Ọlọ́run tó pọ̀ jáde àwọn ànábì Ọlọ́run náà lẹ̀mí ìlú ìlú àlùbáríkà bó ṣe ṣe lọ nínú ọjọ́ ní ìkéré àmọ́ tó mú jáde ń bẹ̀ àwọn ẹni Ọlọ́run àwọn àfáà ti pọ̀ àwọn tó bá wá wà nínú ìlú ni àwọn ní máa mú ìlú dàgbà tí wọ́n bá wá dé tí wọ́n ti dàgbà ọ̀ wá kọ́sẹ̀ wọn èmi náà fẹ́ ju àwọn tọ́lọ̀ yìí nínú àwọn àfa èmi náà fẹ́ ju àwọn tọ́lọ̀ yìí nínú àwọn olówó èmi náà fẹ́ ju àwọn tọ́lọ̀ yìí nínú àwọn olóṣèlú èmi náà fẹ́ ju àwọn tọ́lọ̀ yìí nínú àwọn apàṣẹ wọ́n wá kọ́sẹ̀ wọn làfọ́ olórin ti ń sọ yìí pé. àwọn tọ́jà bá wú ilé múdà kúlù mi ìsìlá o iná tọ́jà kò àbí ríjà nífàlà o iná tọ́jà kò àbí ríjà nífàlà o. ọwọ́ akọ́sẹ̀ wọn níbi dáadáa wo ni wọ́n gbáyé ṣe èèyàn ò lè ṣẹ́kù tí ọba ṣeré o gbogbo nítorí tó bá ṣẹ́kù lónìí gbogbo àwọn àṣẹ́kù bá àwọn ẹni rẹ ni wọ́n jókòó yìí o. tó ọba ṣeré ò lè ṣẹ́kù o nítorí ọba ṣe ní dáadáa lọ́lọ́ máa fi compensate ẹ tọ́lọ́ bá fúnyàn ní nǹkan ẹ rò pé bóyá ìfà ni kọ̀dá ìkéṣèfà kéṣèfà o dáadáa wo ló ṣe nígbà táwọn kan wá sọ̀rọ̀ kálẹ́kà fún mi mo ló dìsáfù ẹ̀ mo ní tẹ́mi màmá kálẹ́kà wú gbogbo tó ní láyé humanity ló fi ṣe kò nílé o lẹ́yìn ilẹ̀ ọ̀kan tó ní l'Àbújá kò sì dọ́kọ̀ ta rẹ̀ ní wọ́n máa ń gbé mọ́tò ká ní kálẹ́kà tó rí odidi ọkọ̀ tẹ́nìkan tó ń fẹ́ sí ìyàwó èmi ọmọ bí wọ́n ṣe ń ṣe lé nkọ́dá jíìbù ẹ̀yìn ká ó ní máa gbé lọ. ọ̀tẹ̀jà bá wú ilé múdà kúlù mi ìsìlá o iná tọ́jà kò àbí ríjà nífàlà o. ní gbogbo àwọn tẹ́ ń rí ẹnìkan sọ̀rọ̀ tùràkì fún mi ó ní tùràkì ìgbà tùràkì dé tó ẹ pé ọ̀rọ̀ rẹ ti fẹ́ jọ bàbá Sàràkí àgbà mo ló sọ́ọ̀dì bàbá Sàràkí àgbà ni ó sọ́ọ̀dì bàbá Sàràkí àgbà yìí pé báwo bàbá Sàràkí àgbà ṣe kọlù
ọwọ́ amú sẹ́ńsẹ́ mo nígbà tùràkì jáde lẹ́yìn fún fàákì tí a bá gbé tùràkì tún jì ní láti bí ogún ọdún tí wọ́n ti ń wá ká gbogbo tó wá rí wọn ò ní nǹkan kan tá à ń méjì fi ṣe ó ní àwọn àfáà tí wọ́n sanwó owó oṣù fún lábẹ́lẹ̀ ẹ̀dẹ̀ mímọ́ kò rí ṣòṣèlú àìmọye nǹkan tí ń ṣe tí ò ṣòṣèlú ọlọ́run èé ṣàdédé kan yà kọ́ yà sí yàn nítorí bá mọ́lọ́run tí ọba fi yà sí ọ ìwọ́n náà ti kọ́kọ́ yà sọ́lọ́run ni. farabalẹ̀ gbogbo wọn tó bá ń jẹ tàwọn òbí rẹ lónìí tó ń jẹ tàwọn òbí rẹ wọn lẹ́nìkan wá ń sọ fún òun kà wọbẹ̀ ni ó sì rí ilé tí wọ́n kọ́ sẹ́nu ọ̀nà rẹ̀ ife wọlé kọ́ jẹun ọ̀fẹ́ ni o wọ́n ti sanwó kalẹ̀ òun bá dẹ̀ wọbẹ̀ ó sì jẹun ọjà ohun tó ń bá nà wọn àfààní sọ pé ìsanwó ní tí a kọ sẹ́nu ọ̀nà ni ọlọ́dẹ ni ọ bí a bá sanwó tiẹ̀ kalẹ̀ wò ní sàtà wọn mọ̀ rẹ. ọ̀dà sábàwù ìlàmúdẹ̀kùn ní ìsìlá iná tàtà ó àbẹ̀rẹ̀ ìyá nígbàlá ó. àwọn èèyàn afẹ́rànṣẹ́ aláìkí sí ariwo má jẹ́ sí ariwo pọ̀ má ṣe sí abẹ́lẹ̀ wàláhì bíláhì ìta ni mo ti sọ yìí. iṣẹ́ abẹ́lẹ̀ rẹ̀ pọ̀. má ṣiṣẹ́ abẹ́lẹ̀ iṣẹ́ abẹ́lẹ̀ ní ládàá lọ́dọ̀ Ọlọ́run ju iṣẹ́ ariwo lọ. ẹnìkan fún mi sàlẹ̀ jìkan lé ní bàbá Professor Gambari Professor Gambari kí ló ṣe fúlù mo ní mo lè kẹgbẹ̀rún fún ọ tó ṣe fúlù kìí sáláriwo ni torí kìí so lóṣèlú ní ọjọ́ ọmọ kó ṣiṣẹ́ sílùú. iṣẹ́ ni gbogbo àwọn èèyàn wọ̀nyí fi dèèyàn o tó bá ṣiṣẹ́ Ọlọ́run èé kan ṣàdédé compensate èèyàn bí a bá gbogbo àwọn ẹ̀rọ Sàdánà bàbá wa Umaru Sàrò sọ́nà wa gọ̀ ni wọ́n ṣiṣẹ́ ni tí a máa ń jẹun àdágbá Ọlọ́run ọgọ́ wọ́n ṣiṣẹ́ ni tí a bá ń ká ìmọ̀ye wọn bàbá wa yanjú ìmọ̀ye wọn wà iṣẹ́ ni àwa tòní náà iṣẹ́ òun ni kẹ́ ẹ jẹ́ ká ṣe tá a bá ṣiṣẹ́ ẹlòmíì iṣẹ́ rẹ̀ iṣẹ́ ìtàn wa ní kìí ṣe nulẹ̀ ìta ní ọmọ ṣe sí ẹ̀yin ara lé wọ́n mọ̀ wá rántí ẹ̀ bá ń kí bí a bá ti rán mi sí èèyàn bẹ́ẹ̀ pa èmi ò ní kí eléyìí ìwúnu wọ́n sì máa ṣiṣẹ́ dáadáa síta tó máa sọ kékeré ọmọ kí ó yẹ ká rọ́wọ́ rẹ̀ lé tá a bá wá níbẹ̀ ẹ̀ ṣe náà nù àìmọ̀ èèyàn ní máa wá bá mi dé ẹ bá kí èjì ní òun yóò sì jòkó jẹ́ ni ẹ bá ń kí o ọba ní bọ̀ kí wọ́n rí pé ṣe. ẹ̀yin tá àìsàn rí èèyàn ní jẹ́dùn ẹ dákun nǹkan tí àwọn èèyàn ti ṣe sílùú agbẹ́yẹnjú láti gbọ́ yìí omi tí wọ́n tún náà wọ́n ó ṣe lónìí òun náà la gbọ́ yìí gbogbo àwa tó lọ ń pè lọ́mọ ìlú yìí ẹ má sálé má kò sẹ́ni tí ń pààyàn ọlọ́run ń pààyàn. ẹ má sálé mọ́. kò sẹ́ni tí ń pààyàn ọlọ́run ń pààyàn. ọlọ́run ní pààyàn. ọlọ́run ń pààyàn. ẹ wá ní ẹ wá ṣe dáadáa sílùú yín. ẹ wá ṣe dáadáa sílùú yín. ẹ wá ṣe dáadáa sílùú yín o ìlú gan máa ń jà fún yàn sábà pé a bìlífù kankan wọn ní alálẹ̀ alálẹ̀ ń kìí sàṣà ọlọ́run ló sọ alálẹ̀ o kùránì ló sọ alálẹ̀ o ó ní àyíwá nẹ́ẹ̀sù tẹ̀kú rọ́bà kún ọ̀ síríọ̀sì àdàtí ẹ̀ náà ní sí wàhídà wàkàlákọ̀ mi ní àṣàjà bàbá sàmì ìwúrìjàlá kẹsìrà wàlísà wàtẹ̀kùlá lẹ́sì dáṣà lùdàbí wàlára. Kàsá àlúnábì yìí wá lára alálẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ wípé mo fi okùn bíbí ọ alálẹ̀ nù. Fún ọba ṣe dáadáa sílùú rẹ̀ kódà bí wọn mọ́ alálẹ̀ wọn compensate ẹ̀. Àwọn ẹ̀mí ìlú tí wọ́n ti lọ láwọn ẹni rẹ̀ wọ́n dìde pé ó yẹ ká dúpẹ́ fún lágbájá. Ó yẹ ká ó sì lú yìí alálẹ̀ máa ń compensate èèyàn. Ìlú ẹ̀dá ọgbọ̀n ìfẹ́ ìlú rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ number one lérí ọkàn rẹ
gbogbo ibi tó bá wà láyé àwọn Masar títí ka president wọn tó bá travel lọ tó bá dé yóò wá buyẹ̀ pẹ̀lú ẹ̀ afọ kanlẹ̀ báyìí yóò wá kíṣẹ̀. Allahu Akbar. ibi tó fẹ́ràn ìlú rẹ̀ dé. ọ̀tẹ̀kùnlá lẹ́sí dáṣà àlùnàbí torí àsìkò nítorí fi mọ̀ pé ìlú dàgbà ìlú yẹn jù yẹn lọ àwọn kẹ̀kẹ́ ń bẹ tó jù yẹn lọ bó o ṣe lè wù kó o tó ìlú rẹ̀ jù ọ lọ bó o ṣe lè wù kó o tó ẹbí rẹ̀ jù ọ lọ àwọn tọ́lọ̀ ń fi ọ́ kẹ́nu ò ní lọ́nà ẹbí ẹlẹ́bí bó o ṣe lè wá wù kọ́ àràǹtà nílùú onílùú tó ìlú rẹ̀ náà nílùú rẹ̀ tọ́kájá pẹ̀lú yòó tóbi ni àyégbà nábì Mádínà kí ni wá Mákà kí tún sunkún Mákà fọlọ́n pé dá mi padà sílùú mi dá mi padà sílùú mi ìlú yẹn tóbi àgbà tọ́lọ̀ ń fi gbà tọ́jà padà. àwọn sí àṣẹlẹ̀ Ọlọ́run máa ń wò ó kódà bẹ́ẹ̀ ni ó ṣiṣẹ́ àwọn ti gbàgbé wàláì ìjọ tí ọmọ olódodo kí mi tó wà ní kọmíṣánná wọn tún ní lọ rẹ́pù ní ìṣúkọ́ náà wọn sànú ẹ̀ wọn dára kọ́ náà wọn ṣe bẹ́ẹ̀ wọ́n sọ àwọn olódodo yìí àwọn fẹ̀mí dínkù nígbà bá Sàràkí bẹ wọ́n fẹ̀mí dínkù bọ́ bá ṣe báwọn fún wa yín kọ́mpẹ́sẹ̀tì gbogbo wọn Ọlọ́run ọ̀gbàgbé wọn ni gbogbo ẹni tó lọ́n fi ṣẹ̀ṣọ́ wa ẹ̀yà sílùú yín o níta Haúsá ní tó fi jà wá lọ́nu o Haúsá gbèlú rẹ̀ sí nọ́mbà 1 nílùú Haúsá jẹ́ o sọ́dọ̀ Haúsá kò sí ìjà tí wọ́n lè máa jà láàrin ara wọn ìlú rẹ̀ nọ́mbà 1 ni ọmọ àyà rẹ̀ nọ́mbà 1 ni kó tó sọ̀rọ̀ fún ọ yóò ṣe fọmọ àyà rẹ̀ iṣẹ́ ní kí n lè sọ kalẹ̀ iṣẹ́ wù lọ́lọ́run fálù téèyàn bá ṣiṣẹ́ Ọlọ́run ó wá gbé e ga iṣẹ́ táwọn tàná ṣe òun ló gbókọ wọn sẹ́kù àwọn àtọ̀níta kù náà ká ṣiṣẹ́ báwo nílùú yóò ṣe sẹ́kù tí òfin ní ta Ọlọ́run má ṣe ìlú nílùú tí ó parẹ́ Ọlọ́run má ṣe ìlú nílùú tí ó parẹ́ Ọlọ́run àti tóbi Ọlọ́run Ọlọ́run ní Muhammad Ọlọ́run àfàgbà ṣé wàá ní mi lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run àfàgbà ṣé wàá ní mi lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run àfàgbà ṣé wàá ní mi lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run mọ́ pàlú rẹ yóò bá parẹ́ yóò pàlọ́rin rẹ gbogbo ẹni tọ́lọ̀ ń fi ṣe gbajúmọ̀ ń bẹ̀ gbogbo ilé oyè ilé ọlá Túnjí nìyí ní táwọn tó bí ṣe kalẹ̀ nù tí bàbá ní ṣe kalẹ̀ lọ́jọ́ sẹ́kù ní a bá ti ní láàrọ̀ balógun láàrọ̀ ní a bá ti ní Túnjí wọn rántí láàrọ̀ ọmọ làṣírí ibà bẹ́ẹ̀ gbogbo oyè yí bẹ́ẹ̀ Saheed náà bẹ́ẹ̀ tọ́lọ̀ fi ń pàlú ilé wọ́n fi lùkà yìí lábùkù lọ́yà wa náà bẹ́ẹ̀ ọlọ́run tó fi ń pàlú ilé wọ́n fi lùkà yìí lábùkù gbogbo ẹ̀yin tọ́lọ̀ wá fún lóyè tí wọ́n fún lóyè lónìí Ọlọ́run lọ́kọ́ fún yàn lóyè òun ni mo fi pọ́ọ̀sì lẹ́ẹ̀kan ibi tí ń sọ̀kalẹ̀ sínú àmọ́ wọ́n máa ń fún yàn lóyè pẹ̀lú májẹ̀mú pẹ̀lú condition Ọlọ́run kọ́kọ́ yan ìdílé Bani Israẹli lọ́yìn àwọn 12 ń bẹ̀ ó fi fọ́ọ̀mù kọ́mítì bí ẹ̀yin 12 yìí mọ̀ yàn yín yín fún yín lóyè lónìí ẹ̀ máa jẹ́ kọ́mítì Ọlọ́run wá ní kọ́mítì lọ fẹ́ jẹ́ òun gbogbo ẹ̀yin tá a fẹ́ fún lóyè lónìí a fẹ́ rán yín sẹ́ni o abẹ́rẹ́ yín sẹ́ni o Ọlọ́run ní ìní máa kún lónìí tí mo ti àpọ́ǹtì yìí Ọlọ́run ní wà pẹ̀lú yín. làyín ní akọ̀hún tún mú sọ̀lá. ṣé bá mọ̀ pé mọ̀ kírun dé ni. wà á dé tún zakata. dẹ́sì máa yọ sàká àṣà ìfọlọ́sì lóye àfi tíṣẹ́ rẹ̀ tó bá dẹ́sìn àṣẹ́ni tá a gbowó lọ́wọ́ ẹ̀ là á fún lóye tó mọ̀ pé ó yọ sàká ẹni tí ò lówó ní yọ sàká. wàá má tún bírù sùn ní. bẹ́ẹ̀ ní takò àwọn aláṣẹ wa. wà á sàrì tùmú. tẹ́ ràn wọ́n lọ́wọ́. wà á kírọ̀ ní tùmú láàbọ̀rídọ̀ ní àṣànà. ẹ wà á ya Ọlọ́run léyìí tó dáa nínú owó yìí bó wà tá a bá nídìí owó lọ́wọ́ yín bá fẹ́ túlù sí tẹ́ fún wa. làwùká fìràn náà kún sẹ́yìn àti Ọlọ́run tó bá ti rí bẹ́ẹ̀ gbogbo ntẹ bá ṣe ní Ọlọ́run yín mojú kò ń bẹ fún yín o. wàlà oríkì lànà kún jàǹnà tí ń tàjẹrí mi dàtí àlànà. ẹ wà fi ní sáàdì jẹ́nà tó yà kéré máa dùn ọ́ máa sàn lọ́pọ̀. wàá máa ń kà fara bá
ba'da dhalika minkum faqad dhalla sawa'a. Ọlọ́run ní ọ̀pọ̀ ayílé tó gbogbo ẹ̀yin olóyè náà látọ̀dọ̀ aláàjì wa yọ̀ kù. Ọba tó fi yín hàn, má fi yín pa máma. Ọba tó fi yín hàn, má fi yín pa máma. Chairman road. Chairman road. Alhaji wa. Alhaji wa. Ọláyínká. Ọláyínká. Kíjìpá. Kíjìpá. Ọlọ́mọdé àpadà sẹ́yìn. Ọlọ́mọdé àpadà sẹ́yìn. Haji Abdulgani. Haji Abdulgani. Ọlọ́mọdé àpadà sẹ́yìn. Ọlọ́mọdé àpadà sẹ́yìn. Haji Abdulhakeem. Haji Abdulhakeem. Bello. Bello. Ọlọ́mọdé àfisẹ́ sọ. Ọlọ́mọdé àfisẹ́ sọ. Bá a mójútó. Bá a mójútó. Ọlọ́mọdé àpadà sẹ́yìn. Ọlọ́mọdé àpadà sẹ́yìn. Bó kálukú ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bó kálukú ti wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọlọ́run jẹ́ àpadà pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọlọ́run jẹ́ àpadà pẹ̀lẹ́pẹ̀lẹ́. Májà á rí dààmú kan. Májà á rí dààmú kankan. Májà á rí wàhálà Májà á kan. rí wàhálà kankan. Gbogbo aburú tí ń wọ̀lú kọ̀ọ̀kan. Gbogbo aburú tí ń wọ̀lú kọ̀ọ̀kan. Májọ wọ̀lú wa yìí o. Májọ wọ̀lú wa yìí. Májọ wọ Emirate lápapọ̀. Májọ wọ Emirate lápapọ̀. Gbogbo aburú tí ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara. Gbogbo aburú tí ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara. Ọlọ́run mọ́sà bá wa dáwọ́ rẹ o. Ọlọ́run bá wa dáwọ́ rẹ. Kò sí tí wọ́n lọ́wọ́ kápá o. Kò sí tí wọ́n lọ́wọ́ kápá. Ọlọ́run bá wa kápá aburú náà. Ọlọ́run bá wa kápá aburú. Ọlá títóbi Ọlọ́run. Ọlá títóbi Ọlọ́run. Nàìjíríà lápapọ̀. Nàìjíríà lápapọ̀. Ọkọ rẹ̀ wà lágbàmí. Ọkọ rẹ̀ wà lágbàmí. Ní wọ́n ń fì. Ní wọ́n ń fì. Ọlọ́run má jẹ́ ó síkì wọlé. Ọlọ́run má jẹ́ ó síkì wọlé. Ọlá títóbi Ọlọ́run. Ọlá títóbi Ọlọ́run. Pírẹ́sidẹ́ǹtì wa. Pírẹ́sidẹ́ǹtì wa. Ọlọ́run ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọlọ́run ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àtàwọn tí wọ́n jọ ṣe. Gbólóhùn àyà yìí. Gbólóhùn àyà yìí. Fẹ́ni tó bá mọ̀. Fẹ́ni tó bá mọ̀. Ẹ bá wa ka mẹ́ta mẹ́ta. Káka mẹ́ta mẹ́ta. Ọlọ́run mọ́sà fi wá láyà balẹ̀ Nàìjíríà. Ọlọ́run mọ́sà fi wá láyà balẹ̀ Nàìjíríà. Kọ́ wá fi wá láyà balẹ̀ nípínlẹ̀ Kwara. Kọ́ wá fi wá láyà balẹ̀ nípínlẹ̀ Kwara. Ẹ sọ di méje torí Kwara. Bàbá ní wá sọ di méje torí Kwara. Ọlọ́run bá di lànà omi máa lè káwọ́fin amúná. Ọlọ́run bá di lànà omi máa lè káwọ́fin amúná. Ọlọ́run bá di lànà omi máa lè káwọ́fin amúná. Ọlọ́run bá di lànà omi máa lè káwọ́fin amúná. Ọlọ́run bá di lànà omi máa lè káwọ́fin amúná. Ọlọ́run bá di lànà omi máa lè káwọ́fin amúná. Ọlọ́run bá di lànà omi máa lè káwọ́fin amúná. Lílá fi kọ̀ọ̀kan. Lílá fi kọ̀ọ̀kan. Bismillahir Rahmanir Rahim. Lílá fi kúrẹ́. Lílá fi mẹ́ta sílẹ̀ ìwọ̀sẹ̀. Wọ́n ní àbúrò rẹ̀ àtàlẹ́. Àlẹ́bí àtàwọn mi jù wá. Àbẹ̀wò ni ká. Ájì wa Sìrú. Ájì wa Sìrú. Àwọn tó ṣẹ̀ wọ́n lẹ̀. Àwọn tí wọ́n ṣẹ̀ wọ́n lẹ̀. Irú ọ̀la pẹ̀lú bísímìlá. Bismillahir Rahmanir. Ájì Sìrú náà. Ájì Sìrú náà. Iná àtẹnáka. Iná àtẹnáka. Ambassador wa. Ambassador wa. Ahmad Gambari. Gambari. Alhamad Tuji. Ajá. Ọba tó ti fi ń pọ́n bàbá wa àfa àdìmìlé. Ọba tó ti pọ́n bàbá wa àfa àdìmìlé. Ó fi ń pọ́n bàbá wa ọba lọ́nilé. Ó fi ń pọ́n bàbá wa lọ́nilé. Ó fi ń pẹ̀lú lọ́nilé. Ó fi ń pẹ̀lú lọ́nilé. Má tún fi ń Kaduna lábùkù mọ́. Má tún fi ń Kaduna lábùkù mọ́. Má sì jẹ́ ẹ̀sà ìsàn. Má ti jẹ́ ẹ̀sà ìsàn. Má kájú mu yín kò bẹ́ẹ̀. Má kájú mu yín kò bẹ́ẹ̀. Ọlá àwọn ẹni Ọlọ́run. Ọlá àwọn ẹni Ọlọ́run. Bàbá wa gold. Bàbá wa gold. Ọlọ́ba mójútó yín. Ọlọ́ba mójútó yín. Bàbá wa AK Kamal. Bàbá wa AK Kamal. Ọba tí ó ní ẹ sojú àwọn àgbàlagbà dáadáa láyé. Ọba tó ní ẹ sojú àwọn àgbàlagbà dáadáa láyé. Ibi ìkẹyìn ti ń pàṣẹ. Ibi ìbọ̀lẹ̀ ti ń pàṣẹ. Bàbá ní international. Bàbá ní international. Bíi kí ni wọ́n ń pè mẹ́fà ló wà lọ́ndà wọn. Bíi mẹ́fà ló wà lọ́ndà wọn. Kọ́ńtì mẹ́fà ló wà lọ́ndà wọn. Kọ́ńtì mẹ́fà ló wà lọ́ndà wọn. Wọ́n kàn jòkó jẹ́jẹ́ báyìí. Wọ́n kàn jòkó jẹ́jẹ́ náà ni. Ọlọ́run má dojú tì yí o. Ọlọ́run má dojú tì yí. Má jẹ́ wọ́n fòkun yín ránṣẹ́ sí wa. Má jẹ́ wọ́n fòkun yín ránṣẹ́ sí wa. Ọlá ànábì wa Muhammad. Ọlá àwọn ẹni Ọlọ́run. Ọlá àwọn àfà. Ọlá àwọn àfà. Ọmọ ọba Yusuf. Ọlọ́ba gbàdúrà rẹ̀. Alhaji wa Bọ̀sún. Àyètọ́ wà yẹ ẹlẹgẹ́ ni. Ọlọ́mọdé ọ̀rá kó bẹ́ẹ̀ o. Ó sọ̀kalẹ̀ dáadáa. Ó sì máa ṣe dáadáa sí i. Ìjìnlẹ̀ Amúsá. Ọlọ́ba mójútó. Alhaja wa. Magajiya. Bàbá wa. Umaru Saro. Ọlọ́ba mójútó wọn. Ìnáwó ìmúránà tá a ṣe. Bá a fà bárkà sí. Èyí tó kù lẹ́yìn kọ́lọ́mbà sí. Síámànú wa ní pátì. Ọlọ́ba mójútó yín o. Ọlá nẹ́bí wa Muhammad. Ẹni tó wá rẹpísẹ́ǹtì Senate President. Síámànú náà. Ọlọ́ba mójútó yín. Ọlọ́kàtà مجانا وفقنا مجانا اللهم ارزقني فقوها في الدين سيادتها في علمي كفايتها في رزقي سيادتها في بدني توبتها قبل الموت راحتها عند الموت مغفرة بعد الموت جوزي على صراط نجاة العيسى يا ذا الفضل والإحسان برحمتك يا معين يا أهلك الموت ويا ثاني الصوت اللهم
واجعل ما في قلوب المؤمنين بلغ الأمية و20 سنة من غير قصة ومرض وزدة وفقة يا رب الراحمين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل الباطل وارزقنا اجتنابه لا قبله حي ولا حي بعده ولا مثل يده كما يا لقد سبقت كلمات العباد المرسلين لهم المنصورون وإن جندنا لهم الغالبون حسبك الله من اتبعك من المؤمنين. اللهم صل ولا به الحاج عمر Bọ́lájí Gàmbàrí ọlọ́ba mójútó ọlọ́run wọlá ìwọ ọmọlúàbí ìwà mùmìnì ní ṣe bẹ́ẹ̀ kéèyàn méjì ọjọ́ máa wá nǹkan kẹ́nì kó rí kó sì jọwọ́lẹ̀ ìwà mùmìnì ní pé ìwọ tó rí wọn náà ọmọ ìyá mi náà ní nítorí tá ànábì sọ fún wa nù ẹ̀ lè pera rẹ lónígbàgbọ́ tó jẹ́ pé ntọ́ ń fẹ́ fúnra rẹ̀ ọ̀fẹ́ fọ́mọlà kejì rẹ̀ náà ọlọ́run bá ń tọ́jú rẹ̀ bá ń mójútó má dá aláàmú má wàhálà rẹ̀ má bìtínà rẹ̀ ìdàlí ilé àfikọ̀ kan. gbogbo tó wà fi sẹ̀sọ́ Kwara lápapọ̀ tó fi sẹ̀sọ́ Emirates lápapọ̀ gbogbo oyè yín lọ́dọ̀ Yàyà Sẹ́ríkì ọlọ́run má yẹ nìkan ilẹ̀ nù Dr. Alikali ọlọ́mọsá wọlé àwọn ẹni ọlọ́run ọ̀ní tẹ́ ọ̀ní tí ọ̀ní kábùkù ọ̀ní yẹ̀yẹ́ ọ̀wà dàgbà ó déèyàn ọlá títóbi ọlọ́run ọlá àjẹkọ̀ ọlọ́run ọlá àdẹ Muhammad ó dépò ẹni wọ́n máa kí láyé ó dépò ẹni wọ́n máa celebrate láyé ọlá fáàtì àbẹ́jìlẹ́jì. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن أعطيناك كم فاجي يا عبد الحكيم فاتحة كم فدائية سبحان ربك